A kí gbogbo yín pé ẹ kú ilé ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa lórígun mẹ́rin àgbáńlá ayé pátá. A mà kí ẹ mà káàbọ̀ sí orí ètò ẹ jẹ́ kí a mọ̀ tí ẹ bá ń gbọ́ wa nílé kìtìkìtì ní ìrọ̀lẹ́ yìí ẹ bá wa tẹ̀ sí ojú agbágbé tí ó bá ń dùn rí nínú ilé ẹ jẹ́ kí a mọ̀ tó bá wá kù díẹ̀ káàtó ẹ jẹ́ kí a mọ̀ o. A kí ní Turkey a kí ní UK a kí ní Republic of Ireland lénìí nítorí pé òkò kan ni a fi ń pa ayẹ mẹ́ta nírọ̀lẹ́ yìí. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín? Ṣó ń jáde dáadáa? Ṣé ẹ̀ ń gbọ́ wa nílé kitikiti? Bẹ́ẹ̀ bá gbọ́ wa nílé ẹ jẹ́ ká tètè mọ̀ ká lè mọ inú kòkò tá a fẹ́ da ọ̀run lá sí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé lónìí nítorí zero output ní lọ́dọ̀ tiwa. Ẹ jẹ́ kí a gbọ́ bó ṣe ń lọ nílé. Tẹ́ ẹ bá ń gbọ́ wa nílé ẹ jẹ́ ká tètè mọ̀. Bó bá wá kù díẹ̀ káàtó nílé ẹ jẹ́ kí a tètè mọ̀ báyìí kí a tètè mọ̀ bí a ṣe máa ṣe sí o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé. Ẹ bá wa tẹ̀ sí ojú agbágbé tẹ́ ẹ bá ń gbọ́ wa nílé. Ẹ bá wa tẹ̀ sí ojú agbágbé ẹ bá wa tẹ̀ sí ojú agbágbé. Ẹ bá wa tẹ̀ sí ojú agbágbé tẹ́ ẹ bá ń gbọ́ wa nílé o. Ẹ jẹ́ kí a tètè mọ̀ nílé yes or no ṣé ń gbọ́ wa nílé. A kí gbogbo yín pátápátá wípé ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀ nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa lórígun mẹ́rin àgbáńlá ayé pátá. Ẹ jẹ́ ká mọ́nítọ̀ ẹ̀ látòrí fóònù wa tí ẹ bá ń gbọ́ wa nílé kí a lè mọ̀ bí a ṣe máa ṣe tẹ́ ẹ bá gbọ́ wa nílé torí pé ńgbà míì ẹ̀rọ ayélujára a máa ṣe bákan bí ó ṣe wù ú. Ẹ jẹ́ ká wò ná ká ṣẹ̀kẹ̀. Ó dáa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní ẹ̀ ń gbọ́ wa nílé dáadáa nílé. A kí gbogbo yín pé ẹ kú dédé àsìkò yìí ò ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa pátápátá lórígun mẹ́rin àgbáńlá ayé pátápátá. A kí gbogbo yín pátá o ẹ ṣé gan ni. A kí lọ́balọ́ba a kí níjòyè níjòyè a kí ọmọdé àti àgbàlagbà a kí ọkùnrin àti obìnrin ní ìrọ̀lẹ́ yìí. Àsìkò kásìkò tí ẹ bá máa gbọ́ wa ẹ má bínú. Àsìkò kásìkò yòówù kí ẹ máa gbọ́ wa nílé ìbáàjẹ́ ní àárọ̀ ìyálẹ̀ta ọ̀sán ni àti àṣálẹ́. A kí ní Odùduwà TV radio ní United Kingdom. A kí yín ní Yorùbá World Congress ní Republic of Ireland. A mà kí ní Ìjìnlẹ̀ rédíò ní orílẹ̀-èdè Turkey níbi tí a wà lónìí o. A kí gbogbo yín pátápátá nítorí pé òkòkun báyìí ni a fi pa ẹyẹ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ máa bá wa pé ètò yìí nítorí bá a ṣe ń ṣètò yìí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń gbọ́ wa lórí Ìjìnlẹ̀ rédíò bẹ́ẹ̀ náà ni wọ́n wò wá lórí Ìjìnlẹ̀ FM tí wọ́n wò wá lórí Odùduwà TV radio wọ́n tún wò wá ní orí Yorùbá World Congress ní Republic of Ireland yẹn ní Dublin. Ìjìnlẹ̀ FM wọ́n ní ẹ̀kú ètò olóòtú ẹ ṣé púpọ̀ Adeleke Ganiat wọ́n ní loud and clear ẹ ṣé gan ni àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Kò ní sú wa kò ní rẹ̀ wá gbogbo ọmọ Odùduwà àyà bẹ́lẹ̀ ó bẹ́rẹ́ àsìkò náà lélẹ́yìí o tí ọmọ àmọ́ ẹni tí ó láyà ẹni tó ní akíkanjú láàrin àwọn ọmọ Yorùbá pátápátá àsìkò náà lélẹ́yìí kí la tún fẹ́ o. Ìgbésẹ̀ ló kù ọ̀rọ̀ ti tó àti sọ̀rọ̀ ó ti tó ìgbésẹ̀ ló kù ṣùgbọ́n lónìí àwọn kókó wà tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ní onífẹ́rẹ́ jókè. Lóòótọ́ àwọn ètò pọ̀ níwájú wa bìbà ní alẹ́ yìí ṣùgbọ́n ṣá ó ní àwọn nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lórí ẹ̀ ìgbọ́n ká tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ orúkọ mi kò tí ì yí padà Ògúnjìmí Marcus lórúkọ tèmi. Apèdègbàyè gbogbo ilẹ̀ Turkey yìí náà rí Guru Maharaji Adẹ́rìnpòṣónú èmi kan náà ni Mr Sport Apèdègbàyè Gbadé of Turkey mo kí gbogbo yín pátá ẹ ṣé gan ni. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i a ń láti dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe lóòrèkóòrè ní gbogbo ìgbà láti rí i dájú wípé ẹ bá wa ṣe ètò yìí láti rí i dájú wípé ilẹ̀ Odùduwà wípé ó di gbígbà. A nígbàgbọ́ wípé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ilẹ̀ Odùduwà yìí ó máa di gbígbà fún wa àti àtìlẹ́yìn ẹ̀yin ẹ̀dá nítorí Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòkè kó wá ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àwa ẹ̀dá náà ni ó máa rán síra wa. Ẹ máa bá wa ṣe ètò yìí
ohun àkọ́kọ́ tí a fẹ́ kí ẹ kọ́kọ́ bá wa ṣe ní orí ètò yìí lónìí ni wípé ẹ̀yin tí ẹ ti sign poll àti petition ẹ jọ̀ọ́ ẹ bá wa sign ẹ̀ nítorí àwọn ọmọ ìyá wa ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè location confusion àwọn Biafra wọ́n ní wọ́n ti meet up pẹ̀lú nǹkan tí United Nations tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Odùduwà pátápátá tẹ́ ẹ ti kọ ìwé sí United Nations àti ẹ̀yin tí ẹ kọ ìwé sí ìjọba orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tí a mọ̀ sí UK àti ti ECOWAS àti EU a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àti ti Amẹ́ríkà a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni àtẹ̀yin bàbá tí ẹ̀ ń darí wa ẹ máa ṣeun o a dúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n lásìkò yìí ohun tí wọ́n kù báyìí tí a ní láti ṣe ni wípé èkínní a gbọ́dọ̀ fúnra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nítorí wípé àwọn ará bí ọ̀rọ̀ wọn ti dàbí àgékù ejò tí ó ń ṣòro bí agbọ́n bí a ṣe ń ṣe ta rò wípé kò jọ wá lójú yìí bẹ́ẹ̀ náà ló ń kàn wọ́n lára tó ń kàn wọ́n légbò ó ń kàn wọ́n ní akínyẹmí ara nítorí náà wọ́n ní Sátánì ò sinmi ẹ má jẹ́ ká sinmi nítorí pé bógun bá ń gbóná girigiri tá a bá lọ ń sinmi àsìkò yìí gangan ni Sátánì ń jagun àsìkò yìí gangan ni àwọn ọ̀tá wa nílẹ̀ Odùduwà tí wọ́n jagun fitafita wípé kí a má lè ráyè gba òmìnira ilẹ̀ Odùduwà. Lónìí a máa ń fẹnubà àwọn nǹkan kan tí a fẹ́ kẹ́ máa pè wá wọlé lé lórí. A máa fẹnubà ọ̀rọ̀ bàbá wa Ìbà Gani Adams àti Sunday Igboho. A máa fẹnubà ọ̀rọ̀ àwọn ọmọ kóòtù òjìrè àwọn kàńdá nínú ìrẹsì àwọn tí yẹ pé wọn ò rí nǹkan tó dáa rí láyé wọn àfi kí wọ́n máa bu yẹ̀pẹ̀ sínú iyọ̀ fúnni. A máa sọ̀rọ̀ nípa ẹ̀ lákòótán. A máa fẹnubà ọ̀rọ̀ bàbá Adébóyè èyí tí wọ́n sọ tó ń jà rìnrìn níta báyìí nígboro tí gbogbo wa ń gbọ́ àti ọ̀rọ̀ tí àwọn ilé ìgbìmọ̀ ìjọba ààrẹ tí ó fi fèsì sí ọ̀rọ̀ bàbá wa Adébóyè. A máa yànnàná ẹ̀ ní alẹ́ yìí ẹ ní sùúrù mò ń bọ̀ ìjọ ẹ má bínú ó ní nǹkan kan tí mo fẹ́ ṣe lọ́dọ̀ mi ń bí. Ẹ máa bá wa ṣíà prógrámì yìí ẹ máa ṣíà rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ODTVR ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ìjìnlẹ̀ rédíò ní orílẹ̀-èdè Turkey ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí Yorùbá World Congress ní Dublin ẹ máa bá wa ṣíà rẹ̀ lónìí. Mojí Adésànyà Màkínyẹ ṣẹ́gun ní òyà wa wọ́n ní pẹ̀lú àṣẹ Ọlọ́run Yorùbá Nation ti di ṣíṣe. The awareness is becoming more intense. We have signed the petition. We thank God that G.O. Adeboye has told Buhari the truth. Bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ìjọba Buhari ò ní gbọ́ kò ní gbà. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé kì í gbọ́ kì í gbà ní Buhari ṣùgbọ́n pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba sáìnì ni ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán ní Ọlọ́run sọ pé jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ tí ọba Fáráò ní láéláé àwọn ọmọ Ísírẹ́lì ò ní lọ. Ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ wípé gbogbo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lára ẹ̀ làwọn ẹran wọn tí ó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ jẹ́ káwọn ènìyàn mi kí ó lọ ṣùgbọ́n wọ́n ní bọ́lọ́run ọba mi bá fẹ́ pààyàn run nígbà míì Ọlọ́run á máa fún un láyè láti gbéraga. Nígbà tó bá wá gbéraga tán Ọlọ́run á wá ṣe létí akangimọ́ létí méjèèjì kò wá ní gbọ́n táyé wí kò ní gbọ́n tọ́run sọ ó dìgbà tó bá wá parun ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ ó ń bọ̀ lọ́dọ̀ wọn díẹ̀díẹ̀ orí ẹran ló ti bẹ̀rẹ̀. Ẹ ṣẹ́gun ni ìyáwó Mojí Adésànyà wọ́n ní Pastor Adébóyè bẹ́ẹ̀ ni àti gbọ́mọ̀ ẹ ṣẹ́gun ni mà. Ṣàngódáre Yẹmí Waheed wọ́n ní well done my brother, may Almighty God bless you and protect you in Jesus name, amen and amen. Kíkẹ́ lọ́mọ Adéyẹmí Àmàkínyẹ ṣe púpọ̀ ẹ bá wa ṣá ètò yìí ẹ sign petition wa kẹ́ẹ̀tún sign post wa. Mo ní Yorùbá ẹ fúnra kẹ́sìn jẹ́ ká ṣe làákàyè nítorí pé pánsá ò fúnra pánsá jáàjà ò fúnra àjà ó jìn onílé tí ò bá fúnra ó di dandan kí o lè kó wọlé kó kó wọn lẹ́rù lọ. Ẹ má jẹ́ kí á dènà ká dúró de ìgbà tí onílé tó bá wá dé tó bá wá kó lọ lẹ́rù lọ. Ìjà bí tá a jà dé yìí ẹ̀rù bà wọ́n o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni wọ́n sọ pé ń pọ́n kó gbogbo ọmọ Odùduwà pátápátá nílé lóko lẹ́yìn odi. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn kàńdá inú ìrẹsì àwọn bíi Liz Anjorin ọmọ Yorùbá tó tún pariwo wípé a nílò òmìnira tó tún bú àwọn baba ńlá wọ́n ní ọmọ tó sọ pé ara àjọsí ògbọ́n ó ń bú baba ńlá baba tiẹ̀ mọ́
tá a bá kúrò lọ́dọ̀ Liz Anjorin lónìí à ń lọ sọ́dọ̀ Hamzat o. Bẹ́ẹ̀ ni Oríyọmí Hamzat tí gbogbo èèyàn ń wọ́tọ̀ tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere fún ọmọ Odùduwà pátápátá tó tún wá kóra wọn jọ. ẹ jọ̀ọ́ ṣé báwọn ará bíi bí wọ́n ṣe ń pa wá yìí ṣé kò létí ìgbọ́ ni àbí kò ní àyà àgbàṣe ni ṣẹ́rù ń bà ní àbí kí ló dé. wọ́n ní akọgi ò gbọ́dọ̀ ṣojo. Hamzat Oríyọmí Hamzat ṣọ́ra nítorí wípé ìjọ tí a bá mọ̀ ọ́ jó nígbà míì igi tá a bá fejú rẹ́ náà ó lè gbéni ṣánlẹ̀ o tá a bá ṣọ́ra. èmi mo tún báyìí èmi mo mọ̀ràn báyìí èmi mo lè sọ báyìí èmi mo lágbára báyìí bó bá pẹ́ bó bá yá tó o bá ṣọ́ra ìgbéraga báyà máa ṣáájú ìparun. wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu á sọ àpò ìyàkọ́ kì í ṣe pé ó ti sọ àpò ìyàkọ́. bẹ́ẹ̀ ni Oríyọmí Hamzat ìwọ wà lára àwọn kan gbòógì tí ọmọ Yorùbá tí wọ́n ń gbé gẹ̀gẹ̀gẹ̀ wípé àwòkọ́ṣe rere lélẹ́yìí jẹ́ fún ọmọ Odùduwà ṣùgbọ́n èyí tó wá ṣe yìí ó kù díẹ̀ káàtó ká sọ bẹ́ẹ̀ kò kúkú jọ mí lójú fún ẹ má bínú pé à ń tọ́ka àbí à ń nàka àbùkù àbí àléébù sí ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀. wọ́n ní ìpín tó bá ojú tó bá ń ṣe pin tá a bá yọ ká fi wọn ojú á rò wípé nǹkan tó dáa ni òun ń ṣe ká kọ́kọ́ sọ yẹn lóní fẹ́rẹ́ jogi. ọ̀rọ̀ Liz Anjorin ò jọ mí lójú náà kò jọ mí lójú. lára àwọn náà wà lára àwọn tí à ń tìtorí ẹ̀ jà fitafita. tẹ́ ẹ bá ṣeré sinimá àgbéléwò lónìí ó wá di wípé àwọn onísinimá àgbéléwò wọn ò lè ṣe sinimá àgbéléwò kan gbé sórí igbá mọ́ wọn wá ń sá kíjokíjo gbé sinimá wọn sórí YouTube. ṣé bó ṣe yẹ kó rí leléyìí? bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sinimá ó yẹ kó jẹ́ pé ìjọba máa ya yín lówó òbítíbitì tẹ́ ẹ máa fi ṣe sinimá yìí. bẹ́ẹ̀ bá wá ya sinimá tán ìjọba ló yẹ kó bá yín mójútó bẹ́ẹ̀ ṣe máa tajà yín ṣùgbọ́n eléyìí ò sí. ẹ tún wá jàjà ráwọ̀ kan tí wọ́n dìde tí wọ́n jà fún yín wípé ìyà tó jẹ́ yìí kó má rí bẹ́ẹ̀. bá a ṣe ń jà fọ́ba bẹ́ẹ̀ là ń jà fún jòyè à ń jà fún ọmọdé àti àgbàlagbà ọkùnrin àti obìnrin gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá àwọn oníṣẹ́ owó àtàwọn oníṣòwò gbogbo wọn là ń jà fún kì í ṣe pé bóyá ti ara wa ni. mo tún wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi rọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé pátápátá. bó jẹ́ mi lẹ́rìí wípé ó dàbí pé iṣẹ́ takuntakun tí ó yẹ ká gbé lọ́wọ́ tó yẹ ká máa ṣe láti jà fún òmìnira ilẹ̀ Odùduwà yìí tẹ́ ẹ bá ti rí àfojúsùn wípé a ti ń yà kúrò ń bẹ̀ àbí ẹ ti ń fimú fílẹ̀ ti rí wípé bí bàbá yìí ṣe ń ṣe ètò yìí ó dàbí wípé ó ti fẹ́ ní ọwọ́ kan kínní kan nínú. ẹ jọ̀ọ́ mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín ẹ bẹ̀rẹ̀ sí ní unfollow wa kíákíá káwa náà lè mọ̀ wípé n tá à ń ṣe kò dáa. bẹ́ẹ̀ ni nítorí pé ilẹ̀ Odùduwà yìí àwa ń jìyà à wà láyé bí aláìsí nílẹ̀ Odùduwà à wà láyé bí aláìsí ni nítorí pé ìgbé ayé tá à ń gbé kì í ṣe ìgbé ayé ẹni tó wà nínú ayé. n tá a bá rí là ń jẹ kì í ṣe ohun tá a fẹ́ là ń jẹ. bẹ́ẹ̀ bá wá rí àwọn tí wọ́n gbéṣẹ́ lọ́wọ́ bóyá yálà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ayélujára tá a mọ̀ sí social media bíi tiwa báyìí tẹ́ ẹ bá ti rí wípé àti ń yà bàrà àti kúrò lọ́nà ibi tẹ́yìn ń fẹ́ eléyìí tó túmọ̀ sí wípé tá a ti yà kúrò lọ́nà òmìnira ilẹ̀ Odùduwà mo fi títóbi Ọlọ́run bá bẹ̀yìn ẹ bẹ̀rẹ̀ sí ní follow wa ẹ máa unfollow wa ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ sí ní yọra yín kúrò nínú kẹ́ máa unfollow wa bóyá ẹni tó ní 1 million follower tẹ́lẹ̀ tó kò ṣàdédé jí láàárọ̀ ọjọ́ kan torí wípé wọn ò ju 200,000 mọ́ òun náà máa jókòó àwa ronú ẹ̀ lẹ́ẹ̀mejì wípé níbo ló wá kù díẹ̀ káàtó sí. a sì ń fi títóbi Ọlọ́run bá a fi ń bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí social media kì í ṣe gbogbo ẹni tó ń sọ̀rọ̀ lórí social media àbí gbogbo ohun tí wọ́n ń sọ̀rọ̀ sí ló yẹ kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ sí àbí kẹ́ ẹ máa dá sí. ẹ wo ọ̀rọ̀ Oríyọmí Hamzat fún àpẹẹrẹ lóòótọ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti ṣe ìgbésẹ̀ tí wọ́n ti ń pè lọ́lọ́kan òjọ̀kan wípé n tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ṣé báwọn ará bí ṣe ń ṣe wáyé ṣóun ló dáa ni gbogbo àwọn iléeṣẹ́ ìjọba pátápátá àwọn ará bí ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ará bí ló wà ń bẹ̀ mélòó làwọn ọmọ wa tó wà nílé iṣẹ́ ìjọba lónìí ṣé kò ráwọn ọmọ wa tí wọ́n jáde léèwé tí wọ́n ẹni tó ní masters tó jẹ́ pé ọ̀kadà ni wọ́n gùn kiri ìgboro ṣèbẹ́ni tó bá tiẹ̀ tún wá láyà láti gun ọ̀kadà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti graduate mi ò níṣẹ́ nígboro eléyìí tí ò sì rí bẹ́ẹ̀ lọ́jọ́ sí béèyàn bá lọ school kó tó ṣe tán àti school ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní àwọn companies àwọn iléeṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní wá kiri wípé ẹni tó bá dángájá jù nínú àwọn ọmọ iléèwé wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n sí wọ́n ti bọ́wọ́ lùwé àdéhùn pẹ̀lú àwọn iléeṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n lónìí èèyàn á parí iṣẹ́ Adégbìtẹ́
Mufutau wọ́n ní Oòduà Nation for Life ẹ ṣé gan ni sà, ẹ ṣé gan ni o, a dúpẹ́ lọ́wọ́ yín. Lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa nígbà tí wọ́n wáṣẹ́ tí wọn ò ríṣẹ́ wọ́n ti di adigunjalè. Àwọn obìnrin wa ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti gbá aṣẹ́wó tí wọ́n ti ń ṣaṣẹ́wó nígboro, ṣé kò kí ń rí wọn ni? Ṣé bí ìlú wa ṣe rí lọ́jọ́ sí ló ṣe wà lónìí? Kò síná kò sómi kò sọ́nà kò sí ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé orí fífọ́ lásán ló pa wọ́n lórí wọn lọ sọ́run àjàǹtí. Àwa tá a wà nílùú òyìnbó kì í ṣe pé kì í ṣe wàhálà, ṣùgbọ́n wàhálà tá à ń ṣe nílùú òyìnbó bá a bá ṣe ìlàjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà a máa ṣàìsàn. Ṣé kùrukùru dọ́ọ̀sì ni ká sọ ni àbí ẹ̀fọn tó máa ń jẹni tá a bá délé lálẹ́? Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Bóyá kò láǹfààní láti kúrò Nàìjíríà ló fà á tó fi sọ wípé ọmọ wa kìíní kan. Ọbásanjọ́ ò dìtẹ̀gbàjọba rí sà, Mr. Hamzat ẹ ṣé gan ni sà. Ọbásanjọ́ kò dìtẹ̀gbàjọba rí, Muritala Muhammed ló dìtẹ̀gbàjọba, igbákejì ẹ̀ òun ni Ọbásanjọ́ o. Kẹ́ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ó ní bọ́mọdé ò bá bá ìtàn àbá àrọ́bá, eléyìí gan ò kì í ṣe àrọ́bá fáwa. Nígbà náà àwa náà ti ń tójú bọ́ díẹ̀díẹ̀ àti mọ tó ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ nígbà tí wọ́n gbàjọba lọ́dún náà lọ́hùn-ún, bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ló fún wa ní station kékeré, ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìgbà tó di ọdún 1999 lẹ́yìn Ọbásanjọ́ látìgbà tá a ti gba òmìnira lọ́dún 1960, ọmọ Yorùbá mélòó ló di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Kò sí ọmọ Yorùbá kan ṣoṣo tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn bàbá wa Ọbásanjọ́. Lẹ́yìn náà kó tún wá ń sọ ṣé ìjọba fìdíhẹ́ la fẹ́ pè láàrẹ orílẹ̀-èdè ni? Ẹ wo àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí wa. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ńgbà tá a fẹ́ ṣe rally mo mú ìwọnú ìsàlẹ̀ ilẹ̀ about 10-story building downward níbi tí orílẹ̀-èdè Turkey tí wọ́n gbé mọ́tò ojú irin wọn, ìyẹn train tó ti ń rìn. Íńtánẹ́ẹ̀tì dé sàlẹ̀ lọ́hùn-ún. Má gbàgbé pé bàbá Jákàndé ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún 1983, Buhari ló kánṣu ẹ̀. Má gbàgbé o, oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ṣé nǹkan táwọn ará bí ṣe nílẹ̀ wa ṣé wọ́n lè ṣe àlè ṣe lókè ọya? Ìbéèrè yìí lọ sọ́dọ̀ Hamzat lẹ́nìí. Nǹkan táwọn ará bí ṣe tó ń gbé wá ń ṣe nílẹ̀ wa ṣá àlè ṣerú àlè ṣe làjẹ́ lókè ọya. Ẹ wo iṣẹ́ àkànṣe tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń lọ ní ìpínlẹ̀ Katsina lọ́wọ́lọ́wọ́ báyìí 22 ẹ lọ wádìí ẹ̀ dáadáa tá a bá parọ́ 22 ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Katsina. Iléeṣẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mélòó ló ń lọ ní ìpínlẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa? Kátìbẹ̀ ká máa wo now wọ́n ní wọ́n ṣe òfin kí ìjọba ó gbẹ́sẹ̀ lé omi, ṣùgbọ́n wọn ò ṣe òfin kí ìjọba kó gbẹ́sẹ̀ lé àwọn ilẹ̀ wọn tó wà lókè ọya. Wọ́n ń ṣe pópónà ojú irin láti òkè ọya lọ sí àríwá orílẹ̀-èdè Áfíríkà. Wọn ò ṣe ojú irin sọ́dọ̀ tiwa. Ṣojú wa fọ́ ni? Bójú tìta wa bá fojú tinú ń kọ́ ṣáà lè fi ríran ni? Yorùbá ẹ jẹ́ ká fúnra. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ra dáadáa. Bójú bá farabalẹ̀ àrímú. Ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà ìbá ṣe pé ẹ láǹfààní láti kúrò Nàìjíríà fún ọjọ́ kan péré, kẹ́ẹ̀kan kúrò ní Nàìjíríà pé ẹ lọ sókè òkun, ẹ wá lọ gbé lókè òkun fún ọjọ́ kan àbí ọ̀sẹ̀ kan péré. Wàláì tẹ́ ẹ bá dé Nàìjíríà ìbọn lẹ máa fi lé àwọn olórí tí wọ́n pè lólórí, àwọn ọ̀jẹ̀lú tó pè lóṣèlú, ìbọn lẹ máa fi lé wọn káàkiri. Ẹ̀tún wá jàjà rí àwọn kan tí wọ́n dìde wípé ká ẹ jẹ́ ká gba ilẹ̀ wa. Ẹ̀yin náà tún wá sọ ẹ̀ ń ṣe yótòyótò, ẹ̀ ń sọ wípé àfẹ́ ìjọba kan ṣoṣo la fẹ́ Nàìjíríà. Ẹ lọ sí Tinkan ní port ńbẹ̀, ká ẹ dé Àpápá wharf, ká ẹ wo ohun tí wọ́n dá rárá ńbẹ̀. Ojú òpópónà tó dé Àpápá, báwo lójú òpópónà yẹn ṣe rí? Ṣé bó ṣe rí lókè ọya nìyẹn? Àwọn ibùdó ibi tí wọ́n ti ń fa iná mọ̀nàmọ́ná tá a mọ̀ sí power plant station mélòó ni wọ́n kọ́ sọ́dọ̀ wa, mélòó ni wọ́n kọ́ sí ilẹ̀ àwọn Biafra? Mọ̀ye tí wọ́n kọ́ lókè ọya báyìí lọ́wọ́lọ́wọ́. Ṣé torí wípé wọ́n ti fún yín lówó àbí wọ́n ti fún yín lówó lẹ ṣe ń campaign fún wọn? Má gbàgbé ìwé ìtàn àròyìn gbogbo nǹkan tó lúkálùkù bá ṣe ilé ayé, nítorí wípé má ṣe ilé ayé ló ń gbé, ṣùgbọ́n ohun tí wọ́n ti torí ẹ̀ sọ wípé má ṣe ọ̀run ló wà o. Ẹ̀yin ọmọ Odùduwà tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ ọmọ Odùduwà yìí, ìjà ọmọ Odùduwà yìí, ẹ má gbàgbé
ìwé ìtàn máa ròyìn lọ́jọ́ kan mo nígbàgbọ́ wípé dandan lówó orí ọ̀ranyàn láṣọ ìbúra a máa gba òmìnira ilẹ̀ Odùduwà yìí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Ìdòwú Saheed wọ́n ní Odùduwà nation no more one Nigeria. ẹ ṣé gan ni Azeez Adébáyọ̀ wọ́n ní Odùduwà gbè wá o àmì àṣẹ Èdùmàrè. Ìdòwú Saheed not easy at all in abroad also. bẹ́ẹ̀ ni kò dẹnu nítorí pé nílùú òyìnbó tá a wà yìí mọye billions of dollars a máa fi ránṣẹ́ sílé lọ́dọọdún ni. ṣé a rò wípé billions of dollars tó bá wà lọ́wọ́ wa ń bí pé kò sí nǹkan tá a lè fi ṣe ni. ó di owó mélòó tíjọba àpapọ̀ ná fún orílẹ̀-èdè Nàìjíríà ó di bílíọ̀nù mélòó ni wọ́n ná Fádípẹ̀ Ìbùkún Moses wọ́n ní Odùduwà nation. bẹ́ẹ̀ ni tá a bá ní 10 naira nílùú òyìnbó tá a bá pa $10 nílùú òyìnbó ó kéré ju àrírú ẹ̀ rí $6 sí $7 ó máa lọ sí Nàìjíríà nítorí pé owó tá a rò wípé kò tó nǹkan yìí ọmọ mi ó fẹ́ kàwé ẹ jọ̀wọ́ mo nílò $1 a máa fún ẹlòmíì 50 cent ìmíì 30 cent gbà tá a bá máa calculate tí gbogbo ẹ̀ bá máa fi pa ojúdé sójú kan agídí la máa fi rí $2 àbí $3 ná nínú $10 tá a pa. ara àwọn kan tó fi affect wa nílùú òyìnbó lélẹ́yìí tá a fi ń jà wípé kí àti ẹrú àtọmọ àtọmọdé àtàgbàlagbà káwọn náà lè máa jẹ mùdùmùdù káwọn náà máa mú ọwọ́ kó máa mọ́wọ́ lọ sẹ́nu. Fádípẹ̀ Ìbùkún Moses wọ́n ní Nàìjíríà is a scam. bẹ́ẹ̀ ni Àánú Ọlálẹ́kan ẹ ṣé púpọ̀ wọ́n ní good ẹ ṣé gan ni nítorí náà ọmọ Odùduwà pátá ẹ jẹ́ ká fúnra kó tó pẹ́ jù àsìkò lélẹ́yìí ta ní láti jà fitafita. mo sọ fún wa ìdí tí àwọn Biafra tí wọ́n fi kùnà lọ́dún 1967 ni wípé wọ́n kọ̀ láti declare Biafra nation ní 1966 ẹ lọ ṣe ìwádìí dáadáa. nígbà Igbo massacre wọ́n kùnà láti declare Biafra Republic. ìdí rèé tí United Nations fi padà lẹ́yìn wọn lọ́dún 1967. àsìkò tá a wà yìí tí United Nations tí wọ́n ti gbọ́ nípa ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àsìkò yìí tí UNPO tí wọ́n ti gbà sí wa lẹ́nu wípé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí pé àwọn wà lẹ́yìn wa gbánggbám àsìkò tí àwọn ilé ìgbìmọ̀ asòfin United Kingdom tó ti gbé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà location confusion tó ti gbé lọ sọ́dọ̀ Commonwealth àsìkò yìí gan-an ló yẹ kí gbogbo wa pẹnu pọ̀ káwá fi ìmọ̀ṣọ̀kan ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ akọni Isaac Adéagbo àmàkíyẹ ṣe gan ni o wọ́n ní we are going. bẹ́ẹ̀ ni kò sí mímì kan tó lè mì wá ògbọ́n ohun tó dá wa lójú ni wípé ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ lẹ gbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ ẹ má gbàgbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbàgbọ́ o bẹ́ẹ̀ gbàgbọ́ o ilẹ̀ Odùduwà yìí ó ti di gbígbà fún wa. a sì tún wọ́n fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi rọ gbogbo ọmọ Odùduwà pátápátá nítorí pé wọ́n ní bí ojú bá farabalẹ̀ àrímú lásìkò yìí mo sọ lẹ́ẹ̀kan mo ní àgékù ejò ni wọ́n ó fẹ́ ṣòro bí agbọ́n ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ara wọn ni wọ́n máa fi ṣe nítorí pé èèyàn kì í níkà méjì kó má fi kan ṣe rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tá a wà lórí àwọn platform kọ̀ọ̀kan lóríṣiríṣi ẹ jẹ́ ká fúnra nítorí pé lásìkò yìí wọ́n ti dé àwọn kan sórí platform o láti máa wo àwọn nǹkan tá à ń ṣe nígbà míì wọ́n á sọ̀kò ìbànújẹ́ sórí platform nígbà míì wọ́n á sọ̀kò ìrẹ̀wẹ̀sì sórí platform ìgbà míì wọ́n á sọ̀rọ̀ kùbákùngbé kí wọ́n lè bomi tútù sí wa lọ́kàn ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìdákọ̀ró wa kó yẹ̀ àsìkò yìí gangan ló yẹ ká múṣẹ́ yìí lọ́kùnkúndùn nítorí wípé lásìkò tí wọ́n ti mọ̀ wáyé ẹ má jẹ́ kí arẹ̀wẹ̀sì rárá ó nítorí pé kò sí ẹni tó fọwọ́ lóhun ìtùlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba ọ̀run láéláé ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ẹ̀yin tí ẹ ti rẹ̀wẹ̀sì ẹ padà ẹ dìde alápẹ̀yìndà ọmọ ẹ jẹ́ ká padà ká múṣẹ́ wa lọ́kùnkúndùn ká jígìrì kúrò lójú oorun nítorí pé àsìkò tá a wà yìí wọ́n ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ìgbà ìpọ́njú àjẹ́ wípé ìgbàgbọ́ rẹ ò tíì tó ẹ má jẹ́ kí gbogbo ogunkógun tí wọ́n bá gbé ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n bá sọ àwọn ènìyàn kẹ́nìyàn tí wọ́n bá dìde láti bomi ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn ẹ má ṣe jẹ́ kí ohunkóhun tí wọ́n bá sọ kí ó bomi ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn àbí kó ní ipa kankan nínú ayé wa àbí nínú ohun tí a gbé lọ́wọ́ tí à ń ṣe yìí ṣùgbọ́n ohun tí à ń ṣe yìí ẹ jẹ́ kí ojú wa kó gbé sókè sí orí òkè wọn ni ìyẹn ní ilẹ̀ Odùduwà tó jẹ́ ilẹ̀ ìlérí gbogbo wa tí wọ́n bá sì wá kọ̀ tó bá láwọn ò lọ ẹ jẹ́ ká sọ fún wọn wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe sí ọba Fáráò ní ọjọ́ kìíní àná
tí ó sọ wípé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ kí wọ́n lè máa sìn mí, tí Ọlọ́run sì sọ fún wa báyìí wípé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ kí ó lè máa gbádùn kí wọ́n ṣèjọba wọn láàrin ara wọn, ṣùgbọ́n tí wọ́n kọ̀ tí wọ́n fẹ́ fún wa níjọba, ìdájọ́ wọn bọ̀ láìpẹ́, nítorí wípé kí ni ìgbéraga báyìí ló ń ṣíwájú ìparun. Ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Ìdòwú Saheed wọ́n ní to go back home now is now scaring because of no security, no going back, Odùduwà must stay. Bẹ́ẹ̀ ni o, ẹ ṣeun bàbá wa. Ọlámilékan Adétáyọ̀ Adédoyin wọ́n ní no going back for Odùduwà. Àìná Francis wọ́n ní na lie. Wọ́n ní na lie don become na true. Bẹ́ẹ̀ ni Àmúdà Ọlálékan no more one Nigeria at all. Sólẹ́rì Ìdòwú àdúpẹ́ lọ́wọ́ ní Yorùbá Nation. Isaac Adéagbo ẹ̀ṣẹ̀un ẹ̀ṣáwá látẹ̀wọ́. Joshua Daniel àwọn alálẹ̀ àtiwá lẹ́yìn Odùduwà must stand. Bẹ́ẹ̀ ni ìyẹn ti bẹ̀yìn bẹ́ẹ̀ nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé àbọ̀ ọ̀rọ̀ báyìí là ń sọ fọmọlúàbí bó bá dénú ẹ̀ á di odidi. Ẹ̀yin ọmọ Odùduwà ẹ jẹ́ ká fúnra níbikíbi tá a bá wà lórí platform tá a bá wà, àwọn tí wọ́n bá wá tí wọ́n ń bomi tútù sí wa lọ́kàn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló máa jẹ́ olórí o, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló máa jẹ́ àwọn akẹgbẹ́ wa, ọ̀pọ̀lọpọ̀ lára wọn ló máa jẹ́ àwọn tí wọ́n pọ̀ lẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ lára wọn ló máa jẹ́ àwọn tí wọ́n fún wa ní owó tí a fi ń fi oúnjẹ sí orí tábìlì tí a sì ń mú ọwọ́ lọ sẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ lára wọn ó lè jẹ́ ọ̀gá ilé iṣẹ́ wa, ọ̀pọ̀lọpọ̀ lára wọn ó lè jẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ wa, ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó bu omi tútù sí wa lọ́kàn. Nínú iṣẹ́ tí a ti gbé dání yìí a gbọ́dọ̀ ṣe débi èrè, ká má dàbí àwọn oníyèméjì tí wọ́n kọ̀ tí wọ́n ṣe iyèméjì láàrin aginjù tí wọn ò délẹ̀ ìlérí. Ẹ má ṣe jẹ́ kí iyèméjì wa ẹ má sì jẹ́ kí a ṣe iyèméjì, nítorí pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, ẹni tó bá forí tì í dópin àwọn gbogbo la máa gbàlà, gbogbo ọmọ Odùduwà. Àìná Francis wọ́n ní how can we call please. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ti wà lókè ń bẹ̀. Ẹ̀yin admin ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sí ojú agbágbé +90 536 734 1665. Adéníyè Mọ́tì Olúwa pẹ̀lú mi. Only Odùduwà is a fiction. Yoruba race is known for deceit, lies, terrible conspiracies, oppressions, and leaders who won't allow the younger ones rise. Tinubu, Obasanjo are Yoruba. See where they got us. Halima Ali wọ́n ní láṣẹ Ọlọ́run máa kún wa lọ́wọ́, àti Ọlọ́run tó jà fún Joseph ló jà fún Mósè ní bẹ́ẹ̀ ni Ọlọ́run náà ni yóò jà fún àwa Yorùbá Odùduwà, àmì àṣẹ Ìdùmarè. Kíní kan tó tún jà rìnrìn bẹ́ẹ̀ tí a tún fẹ́ sọ fún wa lónìí ni wípé ẹ jọ̀wọ́ ilẹ̀ Odùduwà tí a ń jà fún yìí kì í ṣe fún ẹ̀sìn kan rárá. Ẹ má rò wípé bóyá àwọn tí wọ́n jà fún ilẹ̀ Odùduwà yìí, ẹ jẹ́ ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sí ojú agbágbé náà, ẹ jẹ́ ń tẹ sí ojú agbágbé náà, mò ń bọ̀. +90 536 734 1665. Òun náà nìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyẹn tí ẹ lè pè wá sí. Àwọn kan dìde wọ́n ní tí a bá gba òmìnira ilẹ̀ Odùduwà kò ní sáyè fún ẹ̀sìn tiwọn, kò sí nínú àjẹ́ndà àwọn tí wọ́n jà fún ilẹ̀ Yorùbá, nítorí pé tẹ́ ẹ bá wo ilẹ̀ Yorùbá ẹ máa rí wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, kò sí ìdílé kan tí ò ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, àfi tá a bá fẹ́ parọ́ wa tanra wa nìkan ló kù. Kò sí ìdílé kan nílẹ̀ Yorùbá tí kò ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì, Mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé nílẹ̀ Yorùbá kò sí. Nítorí náà tá a bá gba òmìnira ilẹ̀ Odùduwà tán, ẹ̀sìn tó bá wù ẹni kó o máa sìn. Níbi tá a sì ti bẹ̀rẹ̀ ẹ̀sìn yìí, ẹ ṣé gan ni Ọlámilékan Adétáyọ̀ Adédoyin wọ́n ní is there already. Bẹ́ẹ̀ ni nọ́mbà wa ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ already. Tẹ́ ẹ bá wò ó wípé àwọn tá ń jà fún òmìnira ilẹ̀ Odùduwà yìí, Mùsùlùmí wà lára wa, Kìrìsìtẹ́nì wà lára wa, àwọn ẹlẹ́sìn kan àbáláyé náà ó wà láàárín wa. Nítorí náà kò sẹ́ni tó máa sọ wípé
má ṣe ẹ̀sìn o tàbí má ṣe n tó o bá fẹ́ ṣe o n tó o bá gbàgbọ́ nínú ẹ̀ o ní kó o tẹ̀lé ẹ̀ tó o bá ṣàti ṣe kó o sìn lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kí wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n fi bò wá lójú nílẹ̀ Odùduwà yìí tí a fẹ́ gbà yé. Ń tà ń ṣe ni wípé a fẹ́ kúrò ní oko ẹrú, a fẹ́ kúrò nínú ìnira, a fẹ́ kúrò nínú òṣè, a fẹ́ kúrò nínú ìbànújẹ́, a fẹ́ kúrò nínú ká ṣiṣẹ́ bí ẹni ká jẹ̀jẹ̀ ìlérí, a fẹ́ kúrò nínú pákáleke, a fẹ́ kúrò nínú làásìgbò, a fẹ́ kúrò nínú ká má lè díjú méjèèjì nílẹ̀ tiwa. A fẹ́ gbé ní ìgbé ayé ìrọ̀rùn, ìgbé ayé ìdẹ̀rùn, ìgbé ayé ìlera, ìgbé ayé tó jẹ́ wípé tá a bá jókòó báyìí inú wa sì máa dùn pé Olúwa mo dúpẹ́ tó o dá mi sílẹ̀ Yorùbá. Ìran ọmọ Yorùbá kan kò yẹ kó máa jìyà rárá, kò yẹ kó ọmọ Yorùbá ó máa ṣiṣẹ́ kó tó jẹun, kò yẹ kó ọmọ Yorùbá kó ṣẹ̀ṣẹ̀ máa làágùn kí wọ́n tó jẹun, kò yẹ kó ọmọ Yorùbá ó máa tìrógó, kò yẹ kó ọmọ Yorùbá ó máa bẹ̀bẹ̀, kò yẹ kó ọmọ Yorùbá kó kàwé tó kó má rí iṣẹ́ ṣe. Ọlọ́pọlọ pípé lọmọ Yorùbá, ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Káàkiri orígun mẹ́rin àgbáyé kò síbi tí ọmọ Yorùbá wà tí wọn ò kí ń dá yàtọ̀, wọ́n máa ń ta ayọ̀ ni. Ọlọ́run ọba mi ló dá wọn bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Ayuba Rufai wọ́n ní continue with your propaganda. Ẹ jọ̀ọ́ ẹ bá wa block ẹni tó sọ̀rọ̀ yẹn. Oh sorry, ẹ má bínú ẹ ṣé gan ni. Ẹ má bínú Ayuba Rufai, ẹ má bínú mi ò ká dáadáa ni. Wọ́n ní continue with your propaganda, no turning back, Oduduwa nation is our pride. Ẹ ṣé gan ni. Propaganda tí mo rí yẹn ni mo sọ wípé kí wọ́n bá mi block yín. Hello. Ẹ ṣeun sà, ẹ káàbọ̀ sórí ètò sà. Oduduwa nation wà ọlọ́run ajé ó bọ́ sí o. Àmì àṣẹ ìdùnnú ló tẹ̀ ti bọ́ sí. Ṣe rí pẹ̀lú ògùn ọlọ́run, ṣe rí reason tí èmi fi pè. Bẹ́ẹ̀ ni sà. Òun ni wípé reason tí èmi fi pè ni pé mo ti fẹ́ sọ point yìí tipẹ́. Orúkọ yín mo sà. dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n bá jẹ́ bíi Yorùbá Muslim. Orúkọ yín sà. Orúkọ mi ni Abdulrasaq Owolabi. Okay sà. Orúkọ mi ni Abdulrasaq Owolabi. All right sà. Ṣé yín? Bẹ́ẹ̀ sà. So èmi tí mò ń sọ̀rọ̀ náà Muslim ni mí. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn tí mo ti fẹ́ sọ̀rọ̀ ìṣítí fún àwọn Yorùbá brothers mi tipẹ́. Kí everybody tó bá jẹ́ Muslim kí wọ́n máa gbọ́. Ṣé rí ọ̀pọ̀ tó péré ní Muslim wọ́n mọ nǹkan tí ó rí lè jẹ́ ìlànà Islam tó yẹ kí wọ́n tẹ̀lé. Wọ́n ní wọ́n pé ó ní ẹlòmíín lísìn sí títí tó fi dàgbà débi tó dé ilé ni. Òun gangan fúnra ẹ̀ kò gbé àlùkùránì kó kàwó báyìí fúnra ẹ̀ rí. Kò sí níbi tí ó wà nínú àlùkùránì wípé kí a máa in fact according to Prophet Muhammad ó ní wípé èèyàn gbọ́dọ̀ ní ìfẹ́ ìran ẹ̀. Bẹ́ẹ̀ni. First ṣé ẹni tó bá ti ní ìfẹ́ ìran ẹ̀ Ọlọ́run gan-an á tún ṣàánú fúru ẹni bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ni sà. So ó encourage wa pé ìfẹ́ ìran wa òní ká kọ́kọ́ ní which is Yorùbá first. Kò sí nǹkan kan tó tí èèyàn bá sọ wọ́n máa ń lo àwọn gàràjé kan fún wa wípé Muslim ọmọ ìyá kan náà ni gbogbo wa. The question is ṣé Muslim terrorist? Ṣé òun lọ́mọ yẹn? Ṣé ó jẹ́ terrorist? Àti wọ́n tó kì í ṣe terrorist ọmọ ìyá kan náà ni wà àtẹni yẹn. Ẹni yẹn kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀. Nígbà tí àwọn tá a bá jẹ́ Yorùbá Muslim tá a bá ń tún ẹ̀sìn Islam ṣe. In fact mo believe pé challenges tó wà nílẹ̀ lẹ́ni yìí àwọn tá a jẹ́ Yorùbá Muslim gangan ló bá wí jù. Bẹ́ẹ̀ni. Nítorí wípé àwa gangan ló yẹ ká ní special protest, a powerful protest láti send the message ní àwọn tí wọ́n bá pera àwọn Muslim ní north wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà làwọn mọ̀ tí kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan kò dẹ̀ kì í ṣe ẹ̀sìn wàhálà. Nínú Al-Qur'an Ọlọ́run sọ fún wa níbì kan ó ní wípé tí àwọn tí wọ́n bá jẹ́ non-Muslim tí wọ́n bá wá bá yín tí àwọn ọ̀tá wọn bá ń lé wọn bọ̀ ó ní tí wọ́n bá sáré wá bá yín ó ní ẹ gbà wọ́n sílé
provide them the shelter. English Quran ni mo ń fà o. bẹ́ẹ̀ni sà. mo fi ń ṣàlàyé fún yín o. bẹ́ẹ̀ni. tí wọ́n bá wá only give them food, provide shelter for them, give them accommodation only, and give them a good security and escort them to a place of security. Ní Al-Quran nìyẹn wà o. Tí àwọn tí ò bá ń ṣe Muslim tí wọ́n ń ṣe ẹlẹ́sìn yín, tí ọ̀tá wọn bá tún wá ń lé wọn bọ̀ tán wá lé wọn bọ̀ wá sọ́dọ̀ yín, Ọlọ́run ní ẹ gbà wọ́n sọ́dọ̀, ẹ fún wọn ní accommodation, ẹ fún wọn lóúnjẹ jẹ, fún wọn láṣọ wọ̀, kẹ ẹ wá tún sìn wọ́n débi tí ẹ̀rù ò ní bá wọn bípọ̀ kẹ́ tó padà sílé yín. Which means Ọlọ́run ò sọ wípé kí a ya àwọn anybody tí yóò bá ti ń ṣe Muslim. Nínú àwọn tí wọ́n ń ṣe ìjọba ìlú Saudi tí Prophet Muhammad ń bá jókòó, àwọn non-Muslim wà ń bẹ̀, kì í ṣe Muslim nìkan ló ṣe ìjọba Saudi. Ó bá wọn jókòó nígbà yẹn, wọ́n jọ jókòó pé báwo làwọn ṣe fẹ́ ṣe ètò ìlú yìí. So why tí mo ṣe ń kóòtù gbogbo àwọn kìíní, for every single Muslim tó bá blind tí kò dẹ̀ mọ̀ nípa Islam, kí wọ́n lọ mọ̀ pé Prophet Muhammad gangan tá ń tẹ̀lé, ó bá àwọn non-Muslim ṣe, wọ́n jọ arrange Saudi ni. So kí wọ́n má fi ẹ̀sìn, kí wọ́n má fi rú wa lójúmọ́ nílẹ̀ Yorùbá. Before you are a Muslim, ọ̀rẹ́bí Yorùbá ni ẹ́. Before kò tó di ọjọ́ kẹjọ kí wọ́n tó sọ ẹ́ ní orúkọ tó ń jẹ́. Tí wọ́n bá bí ẹ sí ìdílé Islam wọn ò ní jẹ́ Muslim. This very Quran ló jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ bá àwọn èèyàn ṣe. Ìmùkẹ́ni ẹ má jẹ́ Muslim. But àwọn northern Muslim kí má tún sọ pé northern Muslim because nǹkan tá a tún mọ̀ náà ó tún ṣàgbà wá ń gbà mí. Mo pàdé ọmọ Haúsá, mo wá ń pe ọmọ Haúsá, mo wá ń pè ní Fúlàní. Ọmọ Haúsá tó wá ń sọ fún mi wípé kí n má lọ ṣe mistake yẹn ní north yóò tí n bá dé north. Ó ní kí n má ever pe Haúsá ní Fúlàní o. Ó ní pé bìkọ́ tí n bá pe bẹ́ẹ̀ ó ló lè bẹ̀ mí lórí. Ó ní bìkọ́ orúkọ Fúlàní yẹn sí àwọn táwọn jẹ́ Haúsá ó ló dàbí tàbùn ní táwọn. Ó ní pé because Haúsá fúnra wọn àwọn méjì wọn ní north. Àwọn méjì àwọn Fúlàní fúnra wọn ní north. Mo ní this is the first time tèmi náà tó ń gbọ́ eléyìí o táwa ń sálẹ̀ ò tó mọ̀. So whereby nǹkan méjì ló dá Nàìjíríà o, ọ̀rọ̀ religion àti tribalism. Gbogbo nǹkan táwa ń fà ní sáìdì ọ̀dọ̀ wa. Àwọn gan fèsì ẹ̀ ní north bọ̀ wọ́n ti kọ́ńkà àwọn Haúsá wọn àti ìpariwo síta bíi tiwa. So mo kàn fi ọ̀rọ̀ ìṣítí díẹ̀ sílẹ̀ fún àwọn tí ó bá jẹ́ Yorùbá Muslim. Tí ó bá jẹ́ a good Muslim, ìwọ àti èmi, àwa ló yẹ ká kọ́kọ́ gbé bánà pé kí àwọn pípé má bà wá lórúkọ jẹ́ mọ́. Kì í ṣe nǹkan tí Islam sọ rèé, kì í ṣe nǹkan tí Al-Quran sọ rèé. Islam ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń practice nǹkan tí wọ́n ń pè ní original Islam. Because nǹkan tó wà ní Al-Quran ni wípé ká bá wọn ṣe, ká bá wọn jẹ, ká bá wọn mu, ká bá wọn ṣe everything. Ṣùgbọ́n o, wọ́n nìkan ló wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n o, ẹ má bá wọn ṣe ẹ̀sìn wọn. Lakum dinukum waliyadin. Ẹ jẹ́ kí ẹ̀sìn tiwọn kó jẹ́ tiwọn. Táwọn bá ń lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday, ẹ jẹ́ kí wọ́n lọ. Ẹ má bá wọn jà. Lẹ́yìn náà bá ń lọ mosque lọ́jọ́ Friday, ẹ̀yin náà lọ mosque yín. Which is the same thing tí wọ́n preach ń sìn. Tí à ń preach ẹ̀yin tẹ́ ń ṣe ètò yìí tẹ́ ń sọ lọ́wọ́. Anybody ló free láti lọ ṣe ẹ̀sìn ẹ̀. Ọlọ́dẹ̀ ti kìlọ̀ fún every single Muslim nínú Al-Quran pé lakum dinukum waliyadin. Let their religion be their religion and let your religion be your religion. Na ikra fi din, there should be no force in religion. Inú Al-Quran ni gbogbo eléyìí wà náà. So kọ́rọ̀ máa pọ̀ jù ẹ ṣe gan elétò ẹ ṣe gan. Àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe wọn. Ẹ wo bàbá wa tó pè é Abdulrasaq Owólabí wọ́n ti sọ ọ̀rọ̀ wọ́n sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀. Àdúpẹ́ lọ́wọ́ wọn gan wípé àwọn ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọlé sí orí ètò yìí lónìí. Wọ́n sì fi ọ̀rọ̀ ṣítì yìí wọ́n fi ṣí àwọn èèyàn létí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé nílẹ̀ Odùduwà o. Àwa Yorùbá. Hello. Hello. Ẹ káàbọ̀ sórí ètò sàrúkọ yín ibi tẹ́ ti ń pè pàápàá nítorí direct call lẹ́ ń pè wáyé kó má bàa já owó yín tán. Okay. Ah.
èmi ò ní kẹ́ kọ́ọ̀tì sá èmi ò ní kẹ́ kọ́ọ̀tì ó dà ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ tí ó wà ní ojú agbègbè díẹ̀ Ọláìtàn Emmanuel wọ́n ní bẹ́ẹ̀ ni Fadípẹ̀ Ìbùkún Moses replying to Ayuba Rufai yes Oòduà Fadípẹ̀ Ìbùkún Moses ẹ ṣé gan ni Shina Yusuf wọ́n ní good job bro ẹ ṣé púpọ̀ Mojí Adésànyà kò sí ohun tó burú nípa wípé ká ń fẹ́ ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá first bẹ́ẹ̀ ni o Prince AIK is watching ẹṣin Usman Francis Odùduwà gbè wá Ọlọ́run á fún wa ní ẹ̀mí ìṣọ̀kan àmín Ọláìtàn Emmanuel wọ́n ní God bless you kọ́lá ẹṣin púpọ̀ Ayuba Rufai replying to Ayuba Rufai Fadípẹ̀ Ìbùkún Moses God bless you abundantly thanks for your support Odùduwà nation is our pride Mojí Adésànyà àdúrà wa ni wípé kí Ọlọ́run jẹ́ kí ohun gbé ìfẹ́ ara wa kó bẹ̀rẹ̀ sí ń gbẹ wá gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire Yorùbá first bẹ́ẹ̀ ni o Ibrahim Alani Abiodun may Almighty Allah help us to achieve our mission on this Oduduwa nation. We that living here in north side in Nigeria really know what we are facing here with Hausa people. Ọlọ́run wa fún wa ṣe kí a lè padà sílẹ̀ bàbá wa kí àwa lè padà sílẹ̀ bàbá wa àmín stand as a great ọmọ Yorùbá thank you so much sir. Mojí Adésànyà wọ́n ní àwa tí a wà nísàlẹ̀ a ò mọ ìyàtọ̀ Hausa àti Fúlàní olóòtú ó yẹ ká educate àwọn ènìyàn wa so that a ò ní máa bá Hausa jà. Adédayọ̀ Caroline Alọ́ Ògúnlẹ̀yẹ wọ́n ní Adéọmọ Fowóṣeré is watching ẹ̀ṣẹ̀ púpọ̀ Koiki Media Odùduwà is watching ẹ̀ṣẹ̀ púpọ̀ Mojí Adésànyà we are Yoruba first before any religion òtítọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o Moses Ayẹni adúpẹ́lọ́wọ́ yín ẹ̀kọ́ ojú ìwòran Ọlámilékan Adétáyọ̀ Adédoyin wọ́n ní what did Buhari say about restructuring ẹ farabalẹ̀ à ń bọ̀ ń bẹ̀ a máa padà ibẹ̀ la máa fi àdàgbà ètò rẹ̀ sí lónìí Ọlọ́run tí tóbi lọ́ba akínyàn ẹ̀kọ́ ojú ìwòran Adédayọ̀ Caroline Alọ́ Ògúnlẹ̀yẹ wọ́n ní the caller has thrown a good spade into the religious matter ẹ̀ṣẹ̀ púpọ̀ Ṣómọlá Oyèdòkun àdúpẹ́ akin ẹ̀kọ́ ojú ìwòran bàbá wa Koiki Media àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni o gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan wípé nílẹ̀ Odùduwà olúkúlùkù ló máa láǹfààní láti ṣe ẹ̀sìn tó bá wù ú ẹ̀kọ́ mọ́ṣáláṣí kẹ́ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì sẹ́gbẹ̀ẹ́ kẹlẹ́sìn àbáláyé wà lẹ́gbẹ̀ẹ́ wọn kan ṣáà máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ àti àlàáfíà kí bàbá ó jẹ́ mùsùlùmí kí ìyá ó jẹ́ kìrìsìtẹ́nì kọ́mọ ó ṣẹ̀sìn tó bá wù ú a máa fi àyè sílẹ̀ láti ṣe ohunkóhun tó bá ti wu ẹnikẹ́ni kì í ṣe pé a gba Odùduwà tán a máa sọ pé nílẹ̀ yìí o àfààyè gba mùsùlùmí mọ́ àbá àfààyè gba kìrìsìtẹ́nì mọ́ àbí nǹkan kan gbogbo wa ìkọ̀ọ̀kan ní gbogbo wa tiwa ni wípé ká ti gbé ìgbé ayé ìrọ̀rùn nílẹ̀ tiwa ká má wà bí aláìsí mọ́ ká má gbé bí aláìsí ká má jẹun tí a bá rí ṣùgbọ́n kí a jẹun tó wù wá. Ìlú kan máa ń kira wọ́n ní àwọn níbi ọmọ ibi tí owó gbé ń so ibi tí owó gbé ń so tára alẹ́ máa ká yìí tó gbọ́nbẹ̀ tá a fi ṣòwò àwọn àlejò tó ń bọ̀ yìí tí ò gbọ́nbẹ̀ wọ́n á fi rí ọmọ wọn tó bá ń ké bá a ṣe máa ṣe ńlẹ̀ tiwa lélẹ́yìí tá a bá gba ilẹ̀ Odùduwà nítorí náà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé ẹ gbàgbé ń pa ẹ̀sìn ìfẹ́ ńlọ́jà jù Jésù ó ní mi ò wá láti pa òfin àwọn wòlíì rẹ̀ bí kò ṣe láti mú un ṣẹ ó ní ohun kan ṣoṣo ni èmi ń wá sílé ayé ó ní fẹ́ràn ọ̀tá rẹ̀ ó ní ẹ̀yin ti gbọ́ bí wọ́n ṣe kọ́ ní ìgbàanì wípé fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ kí o sì kórìíra ọ̀tá rẹ̀ ó ní ṣùgbọ́n ó ní àǹfààní kí ló jẹ́ tó o bá fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ tí o sì kórìíra ọ̀tá rẹ̀ ó ní lóòótọ́ ni mo wí fún yín fẹ́ràn ọ̀tá rẹ̀ kí o sì gbàdúrà fún àwọn tó kórìíra rẹ̀ pẹ̀lú onípa ṣíṣe bẹ́ẹ̀ òun wà iná lé wọn lórí ni eléyìí tó túmọ̀ sí wípé àtẹni tó bẹ́ ẹja o àtẹni tí ò bẹ́ ẹja o ká gbé ní ìgbé ayé ìrọ̀rùn
kí a lè rọ́nà lọ nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n ṣá nǹkan gbòógì tá a ní láti kọ́kọ́ ṣe ni wípé kápá tí ẹ̀sìn tì kápá tí ìdílé tì. ohun tó ṣẹlẹ̀ nídìílé Balógun àti ìdílé Ọ̀tún, ohun tó ṣẹlẹ̀ nídìílé ìjà tó ṣẹlẹ̀ láàrin ìdílé Sàkòsì àti ìdílé Abọrẹ̀ láti ẹgbẹgbẹ̀rún ọdún, kápá gbogbo yẹn pátì. ohun tó ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ẹ jẹ́ àpàyàn tì ká ṣe ní àfìsẹ́yìn tí eégún fi ṣọ, kí gbogbo wa parapọ̀ àtọ̀tún àtòsì àtàláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti bàbá wa Onírìṣà, kí gbogbo wa ká parapọ̀ ká ṣera wa lóṣù ṣọ̀wọ̀ ká gba ilẹ̀ Yorùbá yé. àsìkò náà lélẹ́yìí tá a bá ti gbà lásìkò yìí ó ṣeéṣe ká má rí gbà mọ́ títí ayérayé. ìyẹn ó wà bẹ́ẹ̀. a ti sọ̀rọ̀ Oríyọmí Hamzat, a ti sọ̀rọ̀ Liz Johnson, a ti sọ̀rọ̀ àwọn kàńdá nínú ìrẹsì tó máa ń wà nínú gbogbo platform tá à ń dá sílẹ̀ tó jẹ́ pé àmì lásán ni wọ́n. ṣùgbọ́n má gbàgbé. Hello. ẹ káàbọ̀ sórí ètò sà. ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn sà, nẹ́tíwọ̀kì ibẹ̀ yẹn ò dáa. nẹ́tíwọ̀kì ibẹ̀ yẹn ò dáa rárá àtọ́. bóyá kẹ́ ẹ súnkàn bí tẹ́ ẹ wà. hello sà. nẹ́tíwọ̀kì yẹn ò gbádùn rárá àti rárá. ẹ má bínú bóyá ẹ lè pè wá padà, nẹ́tíwọ̀kì yẹn ò lọ rárá. wọ́n ti já wa lórí ètò.